iléeṣẹ́ ọlọ́pàá sọ ibi tí ìwádìí dé dúró lórí ìṣẹ̀lẹ̀ ọmọ tí àṣìta àbọ̀ pa nílùú Ìbàdàn. Ìdí tí wọ́n fi ń wá bàbá rẹ̀ rèé. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ó mà ti sọ wípé ìwádìí sì ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ ọmọdékùnrin tí àṣìta àbọ̀ mọ̀ pa láàrin ọ̀sẹ̀ yìí ní agbègbè Gbági Alákíá ní ìjọba ìbílẹ̀ Ẹgbẹ́dá nílùú Ìbàdàn. Kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ CP Johnson Adénọlá ó máa fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ lásìkò ìpàdé tí iléeṣẹ́ ọlọ́pàá máa ṣe pẹ̀lú àwọn aṣojú ìjọba ìpínlẹ̀ náà nílùú Ìbàdàn. Àwọn aṣojú ìjọba náà tí kọmíṣánná fún ètò ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọọba Dọ̀tun Oyèládé tó mà kó sòdí alága ẹ̀ka tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ OTMA ọ̀gágun fẹ̀yìntì Adékọ̀yà àti kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní wọ́n mọ̀ bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ níbi ìpàdé ọ̀hún èyí tó máa wáyé o nínú gbọ̀ngàn olúléeṣẹ́ ọlọ́pàá tó wà ní agbègbè Ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn. Kọmíṣánná ọlọ́pàá nínú ọ̀rọ̀ rẹ̀ ó máa ṣàlàyé wípé àwọn kò tí ì lè fi ìròyìn tó péye léde lórí ikú tó pa Kẹ́hìndé Àlàdé nítorí bàbá ọmọ náà Ọdúnayọ̀ Àlàdé kò tí ì wá sọ tẹnu rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Adénọlá ó wá tẹ̀síwájú wípé òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá tó mà ṣekú pa Kẹ́hìndé Àlàdé ó ti wà ní àhámọ́ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ CID tó wà ní agbègbè Ìyágànkú nílùú Ìbàdàn. Ó ní ní kété tí àjọ ọlọ́pàá bá ti gba ọ̀rọ̀ lẹ́nu bàbá ọmọ tán làwọn yóò kádì ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà nílẹ̀ táwọn yóò sì fìdí òtítọ́ múlẹ̀ lórí ọ̀rọ̀ náà. Ẹ̀wẹ̀ ọ̀gá àgbà àjọ ọlọ́pàá ní Nàìjíríà ó ti pàṣẹ fún kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣiṣẹ́ ìwádìí ní kíkún o lórí ìṣẹ̀lẹ̀ náà bó tilẹ̀ jẹ́ wípé ẹni tí ó kọ̀wọ́rìn pẹ̀lú bàbá olóògbé náà àti ọlọ́pàá tó yìnbọn o wọ́n mà ti sọ tẹnu wọn. ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ó mà sọ wípé láìsí ẹ̀rí láti ẹnu ọ̀gbẹ́ni Àlàdé tí ń ṣe bàbá ọmọ tí wọ́n yìnbọn pa ó ní wádìí náà kò tí ì lè parí o. Kọmíṣánná fún ètò ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọọba Oyèládé ó wá ṣàlàyé ní tirẹ̀ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò máa rí wípé gbogbo àwọn tó jẹ̀bi nínú ìṣẹ̀lẹ̀ náà ó ní yóò fojú winá òfin o. ó ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó rọ àwọn ọ̀gá iléeṣẹ́ ọlọ́pàá láti máa kọ́ àwọn òṣìṣẹ́ wọn kó máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ìlànà iṣẹ́ ọlọ́pàá lóòrèkóòrè kí òpin kó lè dé bá irú ìṣẹ̀lẹ̀ yìí lọ́jọ́ iwájú. Bákan náà alága OTMA ọ̀gágun fẹ̀yìntì Adésàgbà ó bu ẹnu àtẹ́ lu bí àwọn awakọ̀ bí wọ́n ṣe ń tàpá sí òfin àti ìlànà ọkọ̀ wíwà lójú pópó àti àwọn ìkọlù sáwọn òṣìṣẹ́ àjọ OTMA ní gbogbo ìgbà. ó wá tẹ̀síwájú wípé ìgbà 8 ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní wọ́n ti ṣe ìkọlù sí àwọn òṣìṣẹ́ àjọ OTMA nínú ọdún yìí tí àwọn mìíràn tí wọ́n sì farapa yánnayànna nínú àwọn ìkọlù yìí. alága OTMA ó ní lọ́sẹ̀ tó kọjá ó ní bàbá olóògbé yìí ó mọ̀ ló mà rúfin ojú pópó tí ó sì san fáìnì ìyẹn owó ìtanràn. ó ní bó tilẹ̀ jẹ́ pé ìṣẹ̀lẹ̀ yìí kò mà dùn má àjọ OTMA nínú. ó wá rọ àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ àwọn awakọ̀ láti máa tẹ̀lé ìlànà ojú pópó kí òpin kó lè dé bá irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí lọ́jọ́ iwájú. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share dẹ̀ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o lágbára Ọlọ́run ọba Elédùmarè àánú Ọlọ́run ọba rèé kò ní ṣe tẹnìkọ̀ọ̀kan wá tì.